ṣe rí àwọn èèyàn tó ń update fún Ṣọlá pé ẹ má blame wọn. I swear down. Ẹ má blame wọn. Ṣe rí most of the time ẹ̀yin tẹ́ ṣe join understand ibi tí kinní yìí ti ń bọ̀ or bó ṣe bẹ̀rẹ̀. Ọ̀pọ̀ òjò ló ti rọ̀ o sílẹ̀ ti fi mú wọn. Most of àwọn tó ń update fún Ṣọlá pé wọ́n ti fìgbà kan bá Ṣọlá pé ṣe rí. Tẹ́ bá ń sọ pé wọ́n bá yàn ṣe kì í ṣe pé mo ṣàṣe báyìí fún ẹ tó jẹ́ pé o lè bá Ṣọlá pé ṣe kó má rìn gbogbo ọwọ́ ẹ kó má rí gbogbo àkèrè tó lóun ò ní dùn bẹ́ẹ̀ ni. She will take your time. She will take your energy. She will take your platform. She will take everything. She will almost take your blood. Torí pé òun bá ṣe. Your life will revolve around her because in your mind, wọ́n fẹ́ pa ọmọbìnrin yìí ni, ẹ ń ṣèkà fọmọ yìí ni, wàá máa lo ṣan, wàá máa ru, wàá bá gbogbo èèyàn jà. I remember the last time, mommy before, godmother before Ṣọlá pé tán inú mọ́tò náà wà o tó ní gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ rẹ̀ mi tẹ́ sọ pé torí Lizzy tẹ́ ẹ advice mi pé torí Lizzy kíní kan ṣe kíní kan wípé tẹ́ ẹ stop àti máa advice mi in fact mi ìfẹ́ bá gbogbo yín ṣe mọ́ tẹ́ ẹ bá ti lè fẹ́ mi fẹ́ Lizzy. This is a woman that is a business woman. She's calling out her friends tó ti mọ̀ way before she met Lizzy because those people are like fi ọmọ ilẹ̀ kúrò lẹ́yìn ọmọdé yìí it will dent your image. She's giving it out to people wípé tó o bá ti lè like Lizzy mọ́ mi don't be my friends again. She's talking to her customers. She's talking to her long time friends just because she wanted to please ọmọ àgbákò yìí. Mọ bí tí kinní ti bẹ̀rẹ̀ o. If anything that has to do with Lizzy ní gbogbo ìgbà yẹn ọba ńlá lè máa kọ́kọ́ rí bẹ́ẹ̀. When you talk about this woman serve ọmọ àgbákò yìí ẹ gbàgbé she serve her ẹ gbàgbé. Bẹ́ẹ̀ ni mọ̀mọ́ wọn lókè lọ́hùn tó ń ju bomb torí pé ọ̀dọ̀ mọ̀mọ́ wọn lókè lọ́hùn ni Lizzy kọ́kọ́ wà. Ìgbà tí mọ̀mọ́ òròwó gbà ṣe ṣàmọ́ lọ́jíìkì mọ̀mọ́ tí ó bá ti rí pé òun fóun lówó ó máa bẹ̀rẹ̀ sí ń búlí ẹni lọ́ba ńlá re ọmọdé yìí tó bẹ̀rẹ̀ sí ń gbé pọ̀n tó bẹ̀rẹ̀ sí ń kẹ lójú tó ń kẹ nímú ṣe rí orí tó bá máa jẹ̀yà lọ́rọ̀ Lizzy kò ní àpọ́nlé kankan lára tó bá ńlá ń kẹ nímú tó ń kẹ lójú tó ń bá gbogbo èèyàn jà tó ń gbé gbogbo èèyàn lọ police station tó ń ṣe lè to please this girl tó bá ńlá ń wọṣọ tó kó àwọn èèyàn wá tó wá ṣe surprise pass fún Ṣọlá pé nígbà bẹ́ẹ̀dẹ̀ tí mọ̀mọ́ wọn lókè lọ́wọ́ instigate ó fẹ́ bọ̀ tẹ́tẹ́ ni ó fẹ́ ṣe gbá kan ni ó fẹ́ ṣe tàwọn kan ni. Tẹ́ bá wá ní wọ́n tó ń update ìgbà tí Lizzy máa bẹ̀rẹ̀ ká sọ pé kí Lizzy tó bẹ̀rẹ̀ ìyá òṣì tó wà ní kinní yẹn olómi lábẹ́ yẹn òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ torí àtẹnujẹ téèyàn bá ti rí wọn ẹ̀gbọ́n láti mọ̀ pé àtẹnujẹ ló pa Súlè. You will not believe it. The first thing tí mọ̀mọ́ yẹn kọ́kọ́ ṣe nǹkan tó tiẹ̀ fàjà lélẹ̀ ọ̀rọ̀ MHM àti Lizzy wọ́n bára wọn jà àwọn àgbàlagbà méjì tó wà ń bẹ gbogbo wọn kákọ̀sì kan ni wọ́n dá sí ọba láti bá Lizzy sọ̀rọ̀ pé má bá MHM jà má fáwọn ọ̀tá lọ́rọ̀ sọ kò gbọ́ bọ́ládé call ẹ̀ out ó yẹ kí n lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ kó gbọ́ náà bá ṣe ṣòfò MHM ọ̀rọ̀ yẹn ti ń rúgbó bọ̀ láti kíní kó tó dórí social media ó ti ń fa wàhálà tí ọba náà máa jókòó tó máa pera wọn báyìí tí 3-way call lórí WhatsApp
tó máa fa wàhálà. Wọ́n ti rojọ́ for days. Bó ṣe mọ Lizzy bó ṣe wà yẹn kò lè mórè tó máa fi kú. Ṣé ti MHM ló fẹ́ sọ ni? MHM ń sìn for 5 years. Tí MHM ń lose customer. Ọjọ́ tèmi ń kọ́. The same way bọ́ba ńlá ṣe gbé sórí tó gbé sí kínní tó ń gbé kiri. Bọ́ba ńlá sọ pé má ṣe pé fún Priscilla. Òun mọ Priscilla personally. Kò gbọ́. Tẹ bá rí ìgbà tó kí ṣó mọ́lẹ̀ fún ọba ńlá, ẹ lè believe pé ẹ máa wò pé kí ni ọba ńlá ṣe fún ẹ? Tó kí ṣó mọ́lẹ̀ fún ọkọ ọba ńlá. Tó kí ṣó mọ́lẹ̀ ní ọmọ tí ò lè ríre tó máa fi kú. Fún àwọn ọmọ ọba ńlá, ṣáwọn ọmọ yẹn tún ṣe ẹ̀ ni. Tí olómi lábíyá náà àbí olómi lábẹ́ ni tó náà kí ṣó mọ́lẹ̀ fún ọba ńlá àtọkọ ẹ̀. Na so we dey look o. So táwọn nígbà tẹ́ ṣe ń jẹlégbò mọ̀ o. Táwọn náà bá ṣe kíni tó ń ṣe kíni yẹn fún ní ọjọ́ tèmi. I hope you understand that wọ́n match energy. I hope you understand that wọ́n match energy ni. Ọmọ olóṣì tí ò lè ríre tí ò láṣọ gidi lórí ìkọ́ tó hàn lè bá sọ̀rọ̀. Ọmọ játijàti. Ẹgbọ́n nǹkan tí mọ̀mí ọba ńlá sọ. Ó ní ju gbogbo ẹ̀ lọ. A dúpẹ́ wípé a ti cast yẹ bẹ́ẹ̀ ni. Ọ̀rọ̀ kan jalè kan lu jìbìtì kò ń kúrò lọ́rọ̀ ẹ̀. Nínú ìdùmọ̀tà náà kéèyàn tún daṣọ borí lọ jalè nínú ìdùmọ̀tà lórí di celebrity mi ìrírí. Ó jalè jù. Àwọn tó gánú ayé tó ń talẹ̀ tí ò ní refund. Olè náà ni. Kí ni ò ní refund policy ilé ayé? Kó raṣọ nu mọ́ ọ̀gán kí nǹkan kan ṣe wàá dá padà. Wọ́n máa fún ẹ lówó ẹ̀ padà ni. Wọ́n máa fún ẹ lówó ẹ̀ padà. Kí ló wà nú ayé yìí tí ò ní refund? Táwọn sọ pé ilẹ̀ tí ò jẹ nǹkan kan. Olè lọ́mọ ìwájà. Àǹtí oní content creator tó ń talẹ̀ I have not the two doesn't match. Àwọn tó ń create content wọ́n báyàn polówó olè ni. Àǹtí oní content creator tó mú sílẹ̀ ní embassy tó ló ṣe fake visa fee. Olè lólè máa jẹ́. Ṣé rí bó ṣe wà yẹn? Olè wà nú ẹ̀jẹ̀ ẹ̀ ni kì í ṣe pé kíní. Olè wà nú ẹ̀jẹ̀ ẹ̀ ni. Olè lólè máa jẹ́. Wọ́n ní ju gbogbo ẹ̀ lọ àti cast ẹ̀. No, orí tó bá máa gbà bọ̀dẹ̀ náà kò ní ṣaláì máa gbà bọ̀dẹ̀ o. Ẹ ṣàjẹ́ kó máa lù wọ́n jìbìtì. Kò sẹ́nibọ̀dì tó máa jà fún anybody lórí social media. That one is sure. Tẹ bá rí oríṣiríṣi àwọn èèyàn tó ti jáde pé dè ní àwọn òrówó wọn gbà o. Àwọn òrí wọn ti ẹ̀ mọ location ibi tó ti ń talẹ̀. Wọn ti ẹ̀ mọ location ibi tó ti òun kò mọ location. Ó dẹ̀ ń gbowó nínú refund. Ẹ lọ kó sọ́wọ́. Ẹ lọ ṣe kí ni? Ẹ lọ kó sọ́wọ́. Wọ́n ní ju gbogbo ẹ̀ lọ. A dúpẹ́ pé a ti cast ẹ̀. Ògbólógbòó oníjìbìtì ni ẹ́. Àwọn ènìyàn máa rò lẹ́ẹ̀mejì kí wọ́n tó commit £1 sí ẹ lọ́wọ́. Ẹ gbọ́ tí èèyàn tó ń talẹ̀ tó sọ pé bring your 5 naira, bring your 2 naira,
wàá di landlord lẹ́kọ̀ọ́. Bring your 1 naira, bring your 2 naira. Wàá di landlord sí Lẹ́kì. Ìwọ ò tí mọ̀ pé ẹni tó fẹ́ kú pàdé ẹni tó máa pa ni. Wọ́n lè yàn talẹ̀ òòṣà, wọ́n ní ilẹ̀ òòṣà kan lóhùn ta ilẹ̀ ìjọba ní kí ni ìyàtọ̀. Ẹ ti mọ̀ pé òun ò lè refund o, òun ò dẹ̀ lè bẹ́ẹ̀ talẹ̀. Ẹ ti mọ̀ pé àwọn tó ń update fún wọ́n mọ̀ dáadáa o, àwọn jọ ṣe o, wọ́n mọ̀ dáadáa o. Gbogbo ilẹ̀ tó ti sọ pé o ti tà náà o ò lè padà lọ síbẹ̀ ká sọ pé ó ti talẹ̀ yìí o, ibi báyìí náà báṣẹ́ dé o, ó ti talẹ̀ yìí o. Bóyá ìwọ àtàwọn tó ń ṣiṣẹ́ ní ministry ẹjọ́ máa kú ìkú ẹ̀ láàrin ara yín ni lọ́ máa sọ pé ibi báyìí ìjọba ò tí ì ní ìdí ẹ̀ lọ fi gbá àwọn èèyàn, ó máa lówó táṣẹ́rẹ́ tó máa fún wọn, ìwọ náà wàá mú lọ wà lọ fi gbá àwọn èèyàn. Tó bá ti fi gbá wọn tán, all of a sudden tó wọ́n ti wí pé ó ti expire within 5 years, wà sọ pé no refund. Wá sọ story. Wọ́n kọ́ ló ní náà, ilẹ̀ ìjọba ní náà. Bí àdí ò ṣe sí refund náà. Ilẹ̀ ìjọba ni. Ó ti fi lu àwọn èèyàn jìbìtì ni. So ó ti ṣe bring 2 people to bring 2 people. Ẹ̀gbọ́n nǹkan tó sọ. Ó ní ẹ̀yin ni kẹ́ lọ wá báyà wá. Tẹ́ bá fẹ́ tà. Kò ṣeé tà nìyẹn. Kò ṣeé kọ́, kò ṣeé tà. Wọ́n talẹ̀ tí ò ṣeé kọ́, kò dẹ̀ ṣeé tà. Owó ti wọ́n gbó. Ẹgbọ́n nǹkan tí Pọ́sà ń kọ́dà sọ. Ó ní Florida ṣẹpẹtẹrí parasite ìyẹn ti lulẹ̀. Ìgbà kan ṣe rántí Florida gbogbo state America ló ti fi kọ́lé tán sí Nàìjíríà. California parasite ó lulẹ̀. Ọba small ó lulẹ̀. Ẹjọ́ whatever happened to Ọba small? Àárí ẹ̀ ń bẹ̀ mọ́. Ìṣègùn ti fi lọ yáwó. Wèrè mẹ́sàn shopping mall Abuja ó lulẹ̀. Báwo ni tàbújá yẹn tẹ̀ tó ṣe lulẹ̀? Ẹ bá mi béèrè lọ́wọ́ ẹ̀. Ṣọ́ọ̀bù tó kò tí ì pé this is our tea, we will drink tea, we will drink. Àwa àti ẹ̀ bẹ̀rẹ̀ pé ẹ tún máa ń ṣe mèṣá ẹ̀ bẹ́ẹ̀ ni. Ìgbà tá a tún gbọ́ tó ní tó bá wọlé wọn bí ẹ̀dá kó má ra nǹkan kan àníjẹ́ kó jáde torí pé fingerprint náà fi ń jáde. Fingerprint náà fi ń wọlé, fingerprint náà fi ń jáde. Ìgbà tá a tún máa rí I don't have any property here in Abuja anymore, I have let go of all my property. A sọ pé níbi tó túṣẹ́ sí. Ìgbà tá a tún máa rí I am selling everything in this shop including the curtain and the chandelier. Within the space of how many kini? Ìgbà tá a tún máa gbọ́ gbogbo billboard tó rí mọ́lẹ̀ wọ́n ti lọ wú kúrò. Àwọn èèyàn kan tó fẹ́ wá bá wọn kẹ́rù gan wọn tó jẹ́ kán wọlé. Nígbà tó jẹ́ pé àwọn èèyàn tó fẹ́ bá wọn kẹ́rù wọn jẹ́ kán wọlé. Báwo náà ṣe máa jẹ́ kí customer tún wọlé? Gbogbo ẹ̀kọ́ ń lulẹ̀ pì mọ́ lórí. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ dẹ̀ ń fẹ́ ilé ẹ̀. Ilẹ̀ ọ̀gẹ̀rẹ̀ ò jẹ́ kó o tẹ́ ní wẹ̀ẹ̀dọ̀. Gbogbo àwọn orí aláìṣẹ̀ tó ti ṣẹ̀. Àmàmọ̀gbà tó bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀kún tó kún chọ́chọ́. Àdẹ̀mọ́bí tó wà ń sìn tó ń sá kiri táàtì ẹ̀mọ́ location ọmọ tó sọ pé tipa garage ló wà. From Lekki to tipa garage. Àwọn tó talẹ̀ fún wọn ò mọ̀bí tó fẹ́ wá ẹ sí. Ilẹ̀ tó tà fún wọn ò mọ̀bí tó wà. Orí social media náà ti ń rí ẹ. Ó ti ẹ̀dá fún yín. Mo sọ pé torí yín ò bá burú. Báwo làwọn àwa tó kù? Ẹ̀yin gbọ́dọ̀ jù sí tó kòtò. Wọ́n ní ẹṣin tó jì sí kòtò ó kọ́ ará yòókù lọ́gbọ́n.
báwo làwa tó kù ṣe máa kọ́gbọ́n? Sogonu of universe ṣọlá pé bọ́sàn bọ́dà sọ pé ìwọ fún ara ẹ tún lulẹ̀ wípé iṣẹ́ burúkú tó lọ ṣe ó ti dàlé ẹ lórí. Iṣẹ́ tó lọ ṣe ó dàlé ẹ lórí. Níbi tá a wà Queen Mother ó ṣe shortlet ó tún invest in property in America. Ibi tó dẹ̀ wà tipa garage ló ti invest in property. Wọ́n ti lé ẹ ní gbogbo Èkó tipa garage ló tún kù. I have shopping mall, èèyàn tó ní estate, èèyàn tó ń ká àtàtàgán tó sọ pé kó wọlé gan àríṣàtàyé tún lulẹ̀ ni. It's not by mouth, it's by action. That is one thing you're failing to understand. Actions. Kí ló dé? Kí ló dé? Ó tẹ̀ jókòó kò wò pé kí ló dé tí gbogbo ẹ̀ kàn ń dàrú tó ń dàrú? Tí gbogbo ẹ̀ ń bàjẹ́ tó ń bàjẹ́ mọ́ ẹ lórí? Tó lè jókòó sórí social media tó ń sọ story for the gods fáwọn èèyàn pé story lélẹ́yìí o, ìgbà kan lẹ̀ wo kan o, kíní kan ṣe kíní kan o. Tó ń sọ story. I remember, let me tell you a quick story. Kò tún kó sí ẹ̀. Nǹkan tó ń sọ ó yàtọ̀ sí story tó ń sọ. Adẹ́mílẹ̀ àwa mú gbogbo ẹ̀ papọ̀ a ṣáà gbélé wọn lọ́wọ́ pé ẹ ṣáà gbà. Ó wá ń wò ó pé òun fẹ́ sọ story sódà àwọn èèyàn ní máa drag òun pé ẹ tẹ bá drag òun sì lè ṣe yín lóore ní next kìíní. Ó ti gba yín nìyẹn. Ẹ mú dáadáa ó lè ní. Èèyàn tó ti remix orin fún Fólè, èèyàn tó ti pariwo lè mọ́ lórí nínú Ìdúmọ̀tà òun lè lọ ń kówó fún. Ẹ̀rí báyé gan ti ń bá mi ń ṣe yín díẹ̀díẹ̀. Ìwà sí ẹ̀gan ò tiẹ̀ tó gan kẹ má jà ń bẹ. Èèyàn tó ní ọmọ máa kú, ṣé ọmọ yín náà fẹ́ sin sórí ilẹ̀ tẹ́ lọ rà? Ìwọ tó ń talẹ̀ tó ń ṣépè fọmọ kékeré tó ń gbé ilẹ̀ tó fi ń ṣẹ́ èpè, ò ń gbélé ìjọba ò fi ń ṣépè ilẹ̀ òòṣà. Ẹ wọ́n sọ pé kò ní dàrú, ọ̀nà ọ̀dà tí ò fi ní dàrú. Ẹ gbé ọmọbìnrin yẹn lọ sílé ìwòsàn. Ẹ kọ́kọ́ treat ọpọlọ ẹ̀ náà, kẹsẹ̀ wá treat skin yẹn, kẹsẹ̀ wá treat health ẹ̀ náà. Torí she's not functioning. Kò ké bí eku mọ́. Kò tí ẹ̀ dùn bí ọmọ ènìyàn mọ́. Kẹsẹ̀ wá mú ọkọ ẹ̀ làbúbú yẹn kẹ gbé yẹn kẹtì ẹ̀ lọ drown yẹn torí ìyẹn kò sí rí pm fún gbèsè ayé. Báwo ló ṣe máa lajú lẹ̀? Ọmọbìnrin tó kẹ́rù wá bá nulé tó wá dé èèyàn tí ò ní nǹkan kan. Àkísà ló tiẹ̀ wà ń wọ̀ sí nǹkan tó ṣọ́ọ̀kì mi látò èèyàn tó ń wọṣọ tó ń pè ní amúra máròde. Ó wá dé èèyàn tó ń wọ àkísà, awọ àkísà máròde tó ń wọṣọ kan for 3 days sí gbogbo ẹ̀ kìkì ìdọ̀tí kìkì ní bí ó ti jápo sáyà jápo sáṣọ. Láwọn tó gánú ayé, àwọn tó gánú wèrè nìyẹn, kì í ṣe inú ayé. Wèrè Lizzy ní degree abájọ kan tó fi fún PhD ìwèrè lọ́jì ni. Wèrè ẹ ní degree. Kíyàn rojọ́ kókó rí nìkan. Gbogbo veins ẹ ló wá ń jáde, gbogbo ọwọ́ ẹ. You don't even look like yourself. You don't even like yourself. O tún ní kàtà. O tún gbé yẹn wá. O wà comfortable o. O tún o ní kàtà kò lè sọ nǹkan kan mọ́. O dé ló fi rẹ̀ ń sìn mí. Ta ló gbé iṣẹ́ wọn ẹ̀ náà? Very disgusting human being. Ṣo ló ń súnmú tó ń súnmú? Ẹ má bínú mo ní kàtà ló rán ẹ jẹ́ o dé lọ take care ẹ kó lọ mú soup tó wà okay. Kàtà ò ṣe nǹkan tó ṣe kínní. You stress your skin out. You stress your mouth. You stress your brain. You overstress yourself. Wọ́n lóun sun oorun 3 hours. Pẹ̀lẹ́. Ó yẹ kó ti lówó ju Elon Musk lọ.
Eh? You failed as a wife? Ó fẹ́ ní bọ̀dá láti o. Látọjọ́ tí bọ̀dá láti ti ń gẹṣin, ẹṣin ò gbé ṣubú rí. Ó fẹ́ ní bọ̀dá láti àfẹsẹ̀ jẹun. Irú ìyàwó burúkú wo lélẹ́yìí? Bó ti fẹ́ ẹ tán kó tó mọ̀ pé òun ti ṣe mistake. Ṣé bó máa ń sọ kò sílẹ̀ tó ṣe court wedding nínú gbogbo àwọn ìyàwó. Ìwọ gan tó ṣe court wedding ló wá sórí burúkú jù nínú gbogbo àwọn ìyàwó. It is well with you.